Ẹ káàbọ̀ sórí ìkànnì yìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń bá mi pàdé rèé, ẹ bá mi like, ẹ comment, ẹ share, kẹ́ subscribe. Àwọn ohun tí ẹ máa wò lórí ìkànnì yìí, òun ni àwọn ohun tí ó ń lọ láwùjọ wa tó sì máa kọ́ wa lọ́gbọ́n. Ẹ máa bá mi ká lọ. Ẹ má wọn bá mi lórí ọ̀rọ̀ Kini Nàìjíríà mọ́. I'm not interested. Bàbá ẹ sọ. Sá. Ẹ sọ. Ó ní ọ̀tọ̀ ní àwa yóò mọ òtítọ́. Òtítọ́ yóò sọ wá dòmìnira. Ìlú yìí kò sótìtọ́. Ókè wọ́n fúnra ìtàn bí mí sìn. Ọjọ́ mélòó lo ti rí ọjọ́ wo lo ti pàdé lóòótọ́ rí? Bàbá mo rí kan. Ṣọ́ ọmọ bọ́lọ́run bẹ́ẹ̀. Ìkan ló wà wájú mi sá. Ìyá tó ń jẹ mí gan. Ṣé mo fẹ́ sọ fún ẹ? Ìjà ni mo ti sùn gbẹ̀yìn. 4 days ago. Àwọn tó ń fẹ́ yàwó, àwọn tó mọ wọn sálà, àwọn tó ń sanwó skul, ṣé ó yẹ kó kàn mí jẹ́? Ṣé bẹ́ẹ̀ mo kóra mi sí yọyọ wòlíì ń gbé gbòòrò ni? Inú gbó ni wòlíì ń gbé yìí. Èmi mo kọjá àyè mi tí mo fi wá sí inú gbó náà dẹ̀ nígbà tá a bẹ̀rẹ̀ lọ́jọ́ yẹn o. So yẹ kí n tún wá mi lọ́nu gbó mi sì kí n tún lọ ṣe another 30 years títọ́ lọ́jọ́ máa fi pé. Because automatically nǹkan tó ń bí gbogbo ẹ̀ ló ti ṣẹlẹ̀ nínú Bíbélì. So tẹ́lẹ̀ tó ṣẹlẹ̀ yìí sìn is a political score náà fẹ́ fi ṣe. Pé nígbà tí àbùkù máa kan PDP, wọ́n kó Chibok girl. So wọ́n dẹ̀ fẹ́ kí àbùkù the same àbùkù kó kan APC. APC náà. Scores náà fi ṣe ẹ jẹ́ ká tẹ̀ wọ́n nínú. But the only thing tó ti ṣẹlẹ̀ bí Ògún àtayé lára kan ò lè ṣiṣẹ́ bẹ́ẹ̀ o. Wọ́n lọ sẹ́tù bó ṣe ń sẹ́tù náà. Kọ́ lọ sọ ránṣọ́ọ̀bù yẹn. Ẹ̀sà kò sí nǹkan tó lè ṣe sí ẹ̀sà. Ṣé ẹ fẹ́ wọnú gbó ni? Ok. Ó ní yàmùyàmù tó bà létí bí ìṣòro ni. Yàmùyàmù á lọ òtí bí awówó. Ìgbà tó dé làwa lò àsìkò ní òkè sẹ́dá tó mọ́lá. Wọ́n ní mosquito. Ó bà lẹ́pọ̀n ẹ̀. Ìyàwó ẹ̀ dẹ̀ rí lóru bó ṣe sùn sórí bẹ́ẹ̀dì. Kó pa bẹ́ẹ̀. Wọ́n lọ ṣe yà. Wàhálà ni o. Ok. Ẹ káwọn ìyá máa wò pé kí la ṣe ń ṣe bí yìí. Ó yẹ ká ti kú. Kí la ṣe ń ṣe yìí? Ṣé a ṣe ń dó láti tún jẹ ẹ̀bà sí? À ń dó láti jàmàlà sí. Ayé yìí dùn ju méjà lọ. Kò sí nǹkan ibi tó ti ń bọ̀ náà àti ìmọ̀ṣọ́ bíbí àbí ẹbí tó ìyá ẹ̀ tó ti jáde onítọ́lẹ̀ tó ní gbogbo ẹ̀ oní bedroom. Ṣé bí ọjọ́ kan náà yọ ẹ́ jáde bẹ̀ fòtì? Ó ráyè padà síbẹ̀ mọ́. Bí ìyá ẹ̀sùn lẹ́gbẹ̀ẹ́ ò lè wọnú ẹ̀ mọ́. That's John 3:1-5. Bó ṣe rí nìyẹn. Ṣùgbọ́n lẹ́ni sà, èyí tí ó wà ń gbòòrò tí ariwo lọ́tún ìbò sí lọ́sì wọn táwọn ìjínigbé tí ó wà ń ta lọ́wọ́lọ́wọ́ yìí. Ó ti ń wọ Èkó ń bí o, wọ́n ti ń pariwo ní Fọ̀, wọ́n pariwo ní Ṣàngó, d'Ábẹ́òkúta. Pé gbogbo Lẹ́kí náà wọ́n ní àwọn báńdíìtì wọ́n ti débẹ̀ kọ́ ló ń ṣàánú alẹ́ Yorùbá. Eléyìí sà bó ṣe ń fa Tinubu, wọ́n fa Ṣèyí Mákindé. Wọ́n lẹ́yìn tẹ́jẹ́ wòlíì gan tẹ́jẹ́ aṣáájú ẹ̀sìn. Wọ́n ní ó yẹ ká wọ́ ẹ̀yìn náà. Pé bàbá Adébóyè jáde gbà kan tó ní kí àwọn ọmọ ìjọ kí wọ́n gbàwẹ̀. Wọ́n gbà kínní, wọ́n gbà kejì, wọ́n gbà ọjọ́ kẹta. Ọkọ tẹ kan á ṣe rálì. Ẹni tó bá wọ́ mi ò ní mọ́sẹ̀ yẹn jẹ́. Wọ́n ní ká pè yín. Náà gbẹ̀dọ̀ ọ̀wọ̀ ni. Jẹun pé nǹkan tó wà lọ́rùn rèé lẹ́yìn God Jésù ló kàn. Lẹ́yìn Jésù okùn áńgẹ́lì, lẹ́yìn áńgẹ́lì okùn wòlíì. Lẹ́yìn kí ló máa ló jẹ yó? Àwọn tó ń wà bàdé wọ́n kí ló máa ní yóò jẹ yó pé ó fẹ́ lọ ṣagídí níwájú wòlíì ò ní sí láyé mọ́. Èmi ò mọ wòlíì tó jẹun níta gbangba èmi ò mẹ́ni tó gúnyán fún ẹ torí tọbẹ̀ òṣòro. Àkó possible. Bí mo ṣẹ́jú mọ́ ẹ o máa mọ bí tó máa bára ẹ̀. Wọ́n jọ ó jẹ́ owó bọ́jẹ̀tì tó ń fẹ́ kó fún gọ́vùnà Ọ̀yọ́ state kan kúkú kó fún wọn. Káwọn ọmọ yẹn ṣe máa lọ lé. Ọ̀sán kan tó ń béèrè pọ̀ 1 billion. Bí wọ́n fẹ́ state kankan gbé fún wọn. Ṣé bá à ń kó tẹ́lẹ̀ à ń kówó sí CBN gbogbo táìmù tí Goodluck Jonathan ní wà ń bẹ̀. Wọn ò rẹ̀ mí tówó sí owó NNPC. Wọn ò rẹ̀ mí tiẹ̀ sí CBN. Nígbà tí Abdulsalam ń lọ iye tó kó ju iye tó ń béèrè yìí. Nígbà tí bàbá Abacha iye tó kó náà ju iye tó ń béèrè yìí náà. Isaiah 59:1-5. Ó létí mi ò di ọwọ́ mi ò kúrú láti gbọ́ nǹkan tí ẹ̀yin èèyàn yìí fẹ́ ṣe. Then má bí mí nìkan tí mo ti ṣe. What you are asking from him ó ti ṣe already. Ó tún fi jára sí. Ókè tó bá gbóná wa tẹ́lẹ̀ tó fojú wa sáàrin méjì tó fojú ẹyọ kan sáàrin méjì. Ìyẹn ò ní ká má máa káàkiri bí ọdẹ tó gbàdúgbà sórí náà.
ṣe bá dùpà kan tó dẹ gbé síwájú orí ló fi gbẹran ó fún wa ní méjì ṣòdì kéèsì kan bá fọ́ tó rìnrìn ìyá ẹ tó ń lójú ẹ̀ kan fọ́ wàá máa lò kejì fúngbà díẹ̀ lẹ́tọ́ bá dẹ̀ ń lọ tó wà kadà lọ tí apá ẹ̀ já tápá kankan wàá máa lò kejì bẹ́sẹ̀kẹ̀ kankan wàá máa lò kejì dé kí ló kan Ọlọ́run ìyẹn ló máa ń dùn mí gbà mí remove this man ọdún kò síjà ó ní ẹ wá mi nígbà tí ẹ lè rí mi ẹ pè mí nígbà tí mo wà nítòsí ẹ jẹ́ kí ènìyàn búburú kó kọ ọ̀nà ẹ̀ sílẹ̀ ẹ wo Nàìjíríà lẹ́nìí wedding yẹn láti bẹ̀rẹ̀ látọ̀dọ̀ Lord Lugard ó ti wrong báramu wọ́n ní kí Benin fẹ́ Ìgbò fẹ́ Hausa fẹ́ Fúlàní nígbà tí wàhálà bẹ̀rẹ̀ ní area orílẹ̀ Fúlàní mú ìyàwó ẹ̀dọ́dọ́ pé wọ́n kún Fúlàní kan pa ó dẹ̀ wá nulé ìyàwó ẹ̀ tó wà ní oyún ó wá gé lọ́rùn ìyàwó ẹ̀ tó wà nínú ilé ó padà wá gé lọ́rùn ẹni Nàìjíríà is one Sọ̀ní Adébọ́síta Nàìjíríà yìí ti gbogbo torí pé ní problem sá o mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ó ti parí gbogbo ẹ̀ torí òun ìdẹ́rẹ́ abádùwò wọn ní ikú oró tí a bá kú ìyà ẹ̀ṣẹ̀ tí a bá jẹ gbogbo rẹ̀ ló ti kó lọ Jésù Olúwa àwọn orí wọn yẹn ò ní mí nì ẹ̀jẹ̀ tó jáde lára Jésù kún agolomi ẹ̀jẹ̀ yẹn gẹ̀rẹ́ ọ̀nà lò ní east ẹ̀jẹ̀ yẹn náà lò ní sábúlẹ̀ the blood of Jesus náà lò ní mẹ́wì blood of Jesus ọ̀rẹ́ blood of Jesus abá gbogbo níbo náà ti wá pa Jésù tẹ̀jẹ̀ ìtì káàkiri níbo la ti pa Jésù tẹ́ ká máa tọ́ra wa lórí nǹkan tí ò sí bẹ́ẹ̀ you are covered by the blood of Jesus ìwọ burúkú yìí ẹ̀jẹ̀ ti ṣe 00 yìí so sir àtàṣe bá wò ẹlẹ́mí alẹ́ lọ sọ́dọ̀ wòlíì John 4 John 5 John 8 John 9 ó ní wàá bomi lómi ó ní ò ní korobá ó dẹ̀ ló fẹ́ gbomi lọ́wọ́ mi báwo ló ṣe fẹ́ bomi gidi àwọn tó bá gbómi ẹni tó ń bá ẹ sọ̀rọ̀ so that's gbogbo wa kọ́ la lè ríran wá lókè lọ pé ọkọ̀ ẹ wá dàgbọ́rọ̀ mi ò ní nìdú ó ní mi ò lọ́kọ̀ lókè ọkùnrin 5 tó ti fẹ́ tẹ́lẹ̀ yẹn tó bímọ 5 fún yìí ọmọ àlè ló bí o ibi tó ti tó wá ṣe wíkẹ̀ndì yìí náà tí wọ́n ti tó fọ́ṣọ ẹlẹ̀ tó kó kẹ́sẹ̀ tì kan náà yìí ó ní kì í ṣe wọn ẹ wá ní Jésù kí ló wá fẹ́ kí n ṣe é sè Jésù wá ní lọ́ọ́ máa gbàdúrà bóyá kọ́run máa tún bọ́ lọ́wọ́ ìṣòro ti sọ́tẹ́lẹ̀ John 14 from 4 to 10 ó ní èmi ní ọ̀nà òtítọ́ àti ìyè jọta ló ń sọ tọ́nà àwọn tó ti bá pàdé rí bàbá àti ìyá àtàwọn ẹ̀gbọ́n ìta ló sọ tọ́ rí ó ní tí ẹ̀ṣẹ̀ bá ti bímọ tó bá ti lóyún á bí kíni á bí ikú ìgbà mi a máa wò pé kí la ṣe ń ṣe bí yìí ó yẹ ká ti kú kí la ṣe ń ṣe yìí ṣé àṣì ń dó láti tún jẹ ẹ̀bà sí à ń dó láti jàmàlà sí. ayé yìí dùn jù méjà lọ. kò sí nǹkan ibi tó ti ń bọ̀ náà àti ìmọ̀ọ́sọ bíbí àbí ibi tó ìyá ẹ̀ tó ti jáde onítọ́lẹ̀ tó ní gbogbo ẹ̀ oní bedroom ṣé pé ọjọ́ kan náà yọ ẹ́ jáde bẹ̀ fòtì ó ráyè padà síbẹ̀ mọ́ bí ìyá ẹ̀ sùn lẹ́gbẹ̀ẹ́ ò lè wọnú ẹ̀ mọ́ that's John 3 from 1 to 5 ó ní how to they are going to be born again ó ní how can I be born again ó ní can I enter my mother's womb again he said no so bó ṣe rí nìyẹn. ṣùgbọ́n lẹ́ni sà èyí tí ó wà ń gbòòrò tí ariwo lọ́tún ìbò sí lọ́sì wọn táwọn ìjínigbé tí ó wà ń ta lọ́wọ́lọ́wọ́ yìí ó ti ń wọ Èkó ń bí o wọ́n ti ń pariwo nífọ̀ wọ́n pariwo ní Ṣàngó d'Abẹ́òkúta pé gbogbo Lẹ́kì náà wọ́n ní àwọn báńdíìtì wọ́n ti débẹ̀ kọ́ ló ń ṣàánú alẹ́ Yorùbá eléyìí sà bó ṣe ń fa Tinubu wọ́n fa Ṣèyí Mákindé wọ́n lẹ́yìn tẹ́jẹ́ wòlíì gan tẹ́jẹ́ aṣáájú ẹ̀sìn wọ́n ní ó yẹ ká wó ẹ̀yìn náà pé bàbá Adébóyè jáde gbà kan tó ní kí àwọn ọmọ ìjọ kí wọ́n gbàwẹ̀ wọ́n gbà kínní wọ́n gbà kínní wọ́n gbà ọjọ́ kẹta ọkọ tẹ kàn á ṣe rálì. ẹni tó bá wọ mi ò ní mọ́tò yẹn jẹ. ẹ wọ́n ní ká pè yín. náà gbẹdọ ọwọ́ ni jẹun pé nǹkan tó wà lọ́rùn rèé lẹ́yìn God Jésù ló kàn lẹ́yìn Jésù okùn áńgẹ́lì lẹ́yìn áńgẹ́lì okùn wòlíì lẹ́yìn kí ló máa ló jẹ yó. àwọn kan wà bàdé wọlé. nínú kí ló máa ní yóò jẹ yó pé ó fẹ́ lọ ṣagídí níwájú wòlíì ò ní sí láyé mọ́. èmi ò mọ wòlíì tó jẹun níta gbangba mi ò mẹ́ni tó gúnyán fún ẹ torí tọbẹ̀ òṣòro àkó possible
bí mo ṣẹ́jú mọ́ ẹ o máa mọ bí tó máa bára ẹ̀ ṣé ti yẹ. àwọn kan pè àbá Adébóyè pé àbá Adébóyè ṣe rárá. Adébóyè is a human being like you ṣe bí health teacher ní ìrẹ́gbẹ̀yìn náà ló ṣe wí dọ̀la bàbá mi sọ fún mi wípé sọ bóyá bàbá tayé o àbí dọ̀run sọ pé kò lá fún ọ so automatically mi ò mọ ẹ lè lọ pa Adébóyè o torí àwọn ìjọba náà máa ń pè kó wà máa gbàdúrà lálàúsá ní every January so wọ́n lè lọ́wọ́ wọn bí wọ́n dá láti wá wọ èmi because wọn mọ mo ṣe ń sùn mo ṣe ń jí agbára tó ń dẹ̀ fún Jeremiah 1:1-2 ó ní láti inú oyún lòun ti dá mi ní wòlíì ránṣẹ́ sí gbogbo àgbáyé àbíkò yẹ.